On this side is the same Chief Doctor Special Ofua and his Coca, the first URHOBO orator. We are here in the year 2005 in God's grace. Otama katakpa biofwa fun resi Bible na ikwoke mre asara ni ete ni ere mikeje ka ni ere aije sakiro Bible KENI Coca. Dictionary rule various encyclopedia maru. Dictionary rule various encyclopedia maru. Bible KENI onana belongena. Dictionary rule various encyclopedia maru. Dictionary rule various encyclopedia maru. Bible KENI onana belongena. Ayọ̀rọ̀ tí ó yọ. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹ̀bìnàrẹ́ sí Bible nà mí kéèké jẹ́ kì í tùrí sínú ẹ̀rín ẹ̀. Ọ̀wọ̀. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹ̀bìgbè buwa mẹ́ ẹ̀bì sáyẹ̀nsì biology chemistry èsì àìgèrègbè ìkú ìfẹ́ sí òkọ́bù sí o. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹ̀bì nànà ọ̀fọ̀ ẹ̀fọ̀nà ìfọ̀ ẹni sírò Matthew bẹ́ máàkì John bí Luke. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ọ̀dàm ló kọ́rí tuntun ọ̀gẹ́nẹ́ kọ̀wé ọ̀sásà ìbábẹ̀rẹ̀ òtàkẹ́ náà yàrá òtà ọ̀bọ̀rọ̀ yàn ẹ̀bà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹ̀bì náà yẹ sí Bible náà yí ìbólé fúnra ẹ̀ sàn. Ọdí yìí bá jẹ́ díẹ̀ náà yóò sí ọ̀bẹ̀rẹ̀. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ọkì ìgbóríwò mú yí sọ̀sẹ̀ ọ̀kẹ́ fúnra wọn ní láṣẹ nù kọ́ jẹ́ ìbò kàìkún sí kìí àìsàn nù wà gbọ̀nà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Adájọ́ kìnnà Manhattan, who are you looking for? Ìfọ̀nì Jobi kì í ṣe èkìtì. Bible nà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ó kàkàrọ̀ ìfúrọ̀ ìkó gbèbú fùkírèrè ìkólí fi kíkpi ṣọ́ọ̀ṣì yìí káàárẹ̀ yọwọ́ bèbá rẹ̀ tí ẹ̀ nà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹ̀bẹ̀rẹ̀ àpọ̀nà Jobi ìkó mẹ́wàá wọn Bible nà mọ́dí ayé sọ̀sọ́ ìfikìdí ọ̀yọ́ fún ẹ̀bẹ̀rẹ̀ ọ̀kẹ́nẹ́. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Èfò mẹ́wàá ọ̀bọ̀ ọ̀fùnà ọ̀bẹ bí ọ̀fà mọ́dí ayé bẹ́ Holy Bible ṣe ẹ̀bí ó kékọ̀ọ́ kí Holy Quran. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Holy Quran nà ọ̀yẹ̀ bí Muhammad yọ. Bible nà ọ̀bẹ bí ẹ̀fà ìkékọ̀ọ́ ẹ̀rọ òjìwé mọ́dí ayé rà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ìfikìdí ọ̀yẹ̀ bí lóde ẹ̀bí tuntun ní pàtẹ́ Jobi ìnà mọ́dí ayé ní. Ọ̀dà mi pé tuntun ọ̀gẹ́ nẹ́yà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Àìdé pé kò parí ẹni Bible náà rí èbúrọ̀ yẹn dá wíwọ̀n rí àjọ màyẹ́rẹ́ ìbírẹ́dì ẹ̀bí ọ̀fadà báyìí sàwéèkì ọ̀wà pàtẹ́. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Èbúrí Bible náà yàrá ẹ̀dáre mìíràn ọ̀gẹ́ náà àpọ̀ ọyẹ márùn ẹ̀dẹ́ sàn ẹ̀dẹ́ ìwúrẹ́ kóró mà. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Bible náà yàrá ẹ̀jẹ̀ wà ní ẹ̀ná dàmú òpó àpọ̀ náà yà má kúkó akéré mi fi bá ẹsẹ̀ yìí fi kí gẹ̀ ọ́ṣà rẹ̀ ṣe. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ẹjọ́ kiri fi ṣe ìfìgẹ̀ ọ̀ṣà rẹ̀ ṣe. Dáko kiri ọyọ àyíkẹ́ ọ̀ṣà ìṣeré. Bible KENI ọ̀nà bèrè ọ̀gẹ́nà o. Ọ̀kẹ́ ọ̀gẹ́nẹ́ wọ́n mẹ́rin náà ní kó yí a multiply wọ́n yà àwọn ebùbí yọ. Ubìrè má ìbìyàn náà ẹ̀dájú rí ọ̀gẹ́nẹ́ kọjá inú padà. Bible KENI
ere wodi ayara ti oyire ke ikeni fe bere de moraye e apewo gele oja Ibabolo keni onana belo kene ikeni ko kwere nari fe rere ke yo kwa yara ibere oloju e ame ogodo meyum ko kware apeme ibere ko yari ore Ibabolo keni onana belo kene ikeni de ko ni obura ere se bere ona ko yo zikere sosora mere wa koda bible adamre Ibabolo keni onana belo kene oro esi soda mu fi gomora ideri gba fari ebe pro buko mo gene no e ka to ruru na kwe dabure Ibabolo keni onana belo kene ogene ko ne pe ikuju veyin yo ma so sa won ya juru na wo ibi o popa ibi o kuje amra Ibabolo keni onana belo kene Asha brese lot ko yo gene jere ya no gbari ayiro iru bre no na we no bu ko le ayiro bu du ko no bu ko de gire ko lu kwa aka Ibabolo keni onana belo kene ayo bo du ro ko akere tu li sodom fi gomora iri ko yo gene na wo ki mosisi ware bible o ya dam no Ibabolo keni onana belo kene talking na our ba is you know Ibabolo keni onana belo kene akpori Jesus yeri ebore ke bi anwa deje me ka sere million moto be lowo sare ko yiri ye Ibabolo keni onana belo kene okoro ri o sare ko yiri re o ka ka ri o fafo babura adam no odibora esi Juda hey Ibabolo keni onana belo kene kayere shoni nira esi Jesus na ipa obu se ni ikwe hey amre mo Ibabolo keni onana belo kene ikwu ibe da kaye ma beso wa gbona okoro rin mo go okoro rin no ikwo ni ibe beso gaga odiboro isere Ibabolo keni onana belo kene akiye mu Jesus rewo kwe no hore metari Jerusalem ke blere ke vie Ibabolo keni onana belo kene Jesus ko ta ka wa na ma vie ke were wa vie ko ma wa be mo wa ma bakura da mo tanana Ibabolo keni onana belo kene akeda bra akponu memu deri bo no gene ka ogbono no ikekwe aja fesi no akoyo jere yowo Ibabolo keni onana belo kene ani no agba karoko no wo freno karoko grego mbu emekuro ebe ame osan ku eburo e no freno guna Ibabolo keni onana belo kene igboro na gwenyo anata inu adaka gwoko ninu tojo di na amne ka ri nevo konaku ogenere ogwani re roni ona ejobire Ibabolo keni onana belo kene kari wo ti mu igboro na ejobi okwo bori ore ne okona ko se ti so rewo kori ma o ti pori ka wonu nera o gboro eburo na Ibabolo keni onana belo kene ajobi ki twe ko be buro kona ka wi so gworo ma ari okuru mara ajobi o ti pori re fo bonyo kija riru Ibabolo keni onana belo kene ateti so gbe o ka ekuru kowo ho mara ko pori e mo Israel o ga Nigeria yona Ibabolo keni onana belo kene every bible ya da je be dugo ne ipo oro Israel no ga Nigeria yo je ka ri ja u biji pere Ibabolo keni onana belo kene wọ́n jà mẹ́ni ṣọ́ọ̀ṣì búfrẹ̀ ká etí ẹ̀ ní fàájì jáàbọ̀ egungun ẹ̀dẹ̀rù wónú tínẹ̀dẹ̀rù tí ẹ̀ náà. Ibabolo keni èbí bábò ọkọ̀ yà dárí ẹ̀dẹ̀ náà. ọjà pé lọ́rẹ́ fi jókòó lọ́rí ọjà rere ògbóròdè ọ̀gẹ́nẹ́wẹ́ gbọ́nà pàìmà mọ̀tẹ́fùrẹ́. Ibabolo keni onana belo kene dákẹ́jọ́ kíkéré gbòsìkì dákọ́ ní ẹ̀rẹ́ kọ́gẹ́nẹ́ ọ̀tọ́ kọ́gẹ́nẹ́ ní ìjókòó wójì rẹ̀ nà ọ̀jẹ̀ mọ̀dàmí ní ire sọ́rọ̀. Ibabolo keni onana belo kene
Anibaya URHOBO ijowe, Erabi jobo ma jobi, Emaguru efegwokore, Okaroke ne doke. Alukwe awo Okaroke ne devi ekoye kare, Oke ne koru ma fere jobi ri ma de jobi de popopo, babura damre. Ebirudu, uyomi kwekwe awuje gbive asawora remera asawodi remedia ipole ji ipome okenere jo okeneme ayerom roshari obo no brata no ta otaro ro me esi baburo keni onana pero kene o share si Moses irawo Paul deke ko ise mo Israel no to Egypt Opo to asatana adaka nje oya na mo de kene sodos awureti asa awureti ukuta amikono ja Bible Adam rayo Ake ohun mi wo pipo lo tun ya na le mo Israel lo tun ya na Ìkórí Pharaoh wo to ayin àwọn mefle Moses wúre ọrin ẹbí wúri eko brẹjẹ ọdá wà bẹnu àwọn ẹgbẹrẹdà ìbúrẹ kó sóde ìlànà èjòbó ebi á lè fún Bible. Adata náà tó tá pa Bible etí nẹtẹ wọta bẹ̀rẹ̀ rẹ mẹ́ta rẹ ọkọ mi bí ìwúrú sọkọrẹ kìlú yàrá kọkàkọkà. Bible kejì ó nàdà bẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ o. Ẹtún náà gbọ́dọ̀ nílé ẹgbẹ́ rẹ gbọ́dọ̀ lè yẹn náà táyọ̀. Bible kejì ó nàdà bẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀. I'm making up oh muda malari mosaico ono menubre ayo de oyin me na benjori lo muda ko wa biru ono ne mosaico wojo ona ko boro tare aye me te coca le wo sumena okada mani ko blenu Adamani ko benu ma beru balasi o. Adamani ko benu ma beru balasi. O mebera ko kada me ko sanwe mi jire ya be ma. O kola mi machini ane sisi me bubu ya wa balasi. Ide joro le go meti o mi. Yo meti le data. Mabelu balasi o. Agba ìyọ̀rọ̀ tí ó yọ ọwọ́ ló di mẹ́. Mẹ̀jọ́ kẹ̀nà wúyé rẹ̀ kúbi tàgà. The Lord Mayor of URHOBO Orator, Sàwáìwò Dẹ̀nàkẹ́, ètò táwé rúrakùnkẹ́. Ẹ̀dẹ̀ náà dáná ìbí ẹni URHOBO náírà rẹ̀ ọ̀rọ̀ jẹ́rọ pẹ̀kọ́ ẹni rọ̀ wọn. Òbí erúgbélé ọ̀rọ̀ agbára bọ́lú gọ èrò. Òdẹ̀nà lólórógbó ọ̀gẹ̀dẹ̀ olórógbó àwọn kìsìtì òbí ọ̀bọ̀ fún ẹ̀dí à. Ọ̀nà máa fẹ́rù bálàsì o.
Jodofo of Mosoga. Managing Director of Paragon Hotel, Lagos. Onyomikowe. Obowoluka Ofua Beko Kakoka Mosoga Leoshoka Oro. Okasa Jerule Chief Joe Unuame. Luge of Olomu Kingdom. Abaye Luwebe Barista Doris Ayere. Razi Yere Yare Jeko. Ayi Petro ni Abaye Ludo. Chief J Ope Urebu. Osije Obu. Aiswo Ramanyo. Papa Ofugba Oyo Pako Lofiorie. Abaye Wunyere Rowe. Councilor Nakboma Bolero Kwayaba ex-councilor Onyomikowe Bayera Chief Adiotabe Ugo Abaye Nuwe Bayera Bekuro Owoluko Fakasa Jerure Chief Efe Akpobi Ajerefe Abaye Nuwe Bayera Eselufore Esi woru ewodogo bowore Chief Awana Ilone the Obie of Agbaro Kingdom Abaye Deduwo Barrister Jakpo Law Office Warri Abe Barrister Awunu Jogba the Omanoforo of Okpa Kingdom Onyomikowo Barrister PK Munu our patron Onyomikowe Hey waje meni mi yerin yore lapo bikoyo Bolulu kaza jerore walking on the police shiri fadari obiori ehun oke opa won ogana obi e ba bioroko oko pareki Ori combat movie ama beru balado All you got to do, I'm a